gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́lẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ìròyìn kan jáde wípé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Abimbola Akeem Owoade wọ́n ti kéde ẹni tí yóò jẹ́ ìmáàmù tuntun fún ìlú Ọ̀yọ́. Tẹ́ bá gbàgbé tẹ́ bá rántí wípé ṣáájú ni oríṣiríṣi awuyewuye ọ̀rọ̀ ló ti ń wáyé lórí ta ni yóò jẹ́ ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́ Aláàfin ṣáájú kí kábíyèsí Ọba Abimbola Akeem Owoade kó tó gorí ìtẹ́ àwọn baba ńlá wọn. Lẹ́yìn tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó tún gorí àpèrè tán, awuyewuye tún súyọ. Akàntí ẹ̀gbọ́n nígbà kan wípé Aláàfin tìlú Ọ̀yọ́ kéde àáfàá ńlá Alhaji Akegbagodu gbà yẹn kó tó di pé ìròyìn padà pé ìròyìn òféègè ló ń lọ nígboro nígbà náà. Ṣùgbọ́n lèyí tá a wá gbọ́ tó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí tí ẹ̀rí sì wà fún tó fìdí múlẹ̀, òun náà ni wípé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kíkú bàbá yèyé Ọba Abimbola Akeem Owoade wọ́n ti kéde Alhaji Bilal Akinola gẹ́gẹ́ bí ìmáàmù tuntun fúnlùú Ọ̀yọ́ Aláàfin, léyìí tí ó jẹ́ pé oníkálukú ni wọ́n ti ń kí ìmáàmù tuntun náà kú oríire. Àtẹ̀jáde kan wá jáde eléyìí tí màá padà mú wá fún yín tá a bá gbọ́ fídíò eléyìí tí mo fẹ́ mú wá fún yín tán. Fídíò eléyìí tí ó ń ṣe àfihàn fídíò eléyìí tó dàbí ìwòye àti èrò àwọn aráàlú tí wọ́n ti ń sọ lórí ọ̀rọ̀ tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Sẹ́nitọ̀ Rasidi Adéwọ̀lú Ládọjà tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tí Donald Trump tí í ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tó sọ jáde pé ìṣekúpani àwọn ọmọlẹ́yìn Jésù pó ti ń wọ́pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn sì ṣetán láti wá gbèjà àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, àwọn ọmọlẹ́yìn Jésù bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń ṣèkọlù sí wọn. Ọ̀rọ̀ tí kábíyèsí Ọba Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì tí wọ́n wá sọ yẹn ó ti wá mú kálukú jáde láti máa fi èrò àti ìwòye tiwọn lórí rẹ̀. Tẹ́ ẹ bá gbà pé tẹ́ ẹ bá rántí mo mú ìròyìn yẹn wá fún yín lórí ètò tí mo mú wá lánàá, ṣùgbọ́n oríṣiríṣi ìpè àti àtẹ̀jíṣẹ́ òun náà ló ti ń tẹ̀ wá lọ́wọ́ tó kálukú ti ń sọ tiwọn. Kí wá làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ. Mo fẹ́ mú fídíò arábìnrin kan wá fún yín, mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ èrò àti ìwòye títí ẹ̀ lórí ọ̀rọ̀ tí kábíyèsí Ọba Rasidi Adéwọ̀lú Ládọjà tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n kí n tó mú wá fún yín, ẹ jẹ́ kí n dé ilé ẹ̀kọ́ tí Ọba Èdùmàrè gbé kalẹ̀ láti máa ṣèrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń gbìyànjú láti wọ iléèwé gíga fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ìṣòro tó máa ń kojú àwọn akẹ́kọ̀ọ́ ó ní Ọba Èdùmàrè ó ní ó gbélé ìwé yìí kalẹ̀ fún láti máa bá wọn yanjú èyíkéyìí ìṣòro tó bá ń kojú akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń làkàkà láti wọ iléèwé gíga fásitì. Ìlú Ìlaramọ̀kẹ́ nípínlẹ̀ Ondo oníléèwé yìí wà. Ẹ jẹ́ ká dọ̀dọ̀ wọn ká gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún wa ká tó wá tẹ̀síwájú lórí ètò. Mo ń padà bọ̀ o, ẹ má tíì lọ. Are you ready to score high in your JAMB exams and secure admission into your dream university? It's your time. Don't miss this golden opportunity as Balsam College of Advanced Educational Study presents a 7-month intensive JAMB coaching program. We have experienced tutors, conducive environment for learning, and our proven track record will help you aim higher and score big. Accommodation is available for long-distance students. Our people in Akure, Ilaramokin, Ero, Isharun, Ipogun, Igbaraoke, Ibuleshoro, and its environment. Grab this opportunity now. Get ready for a 7-month intensive JAMB coaching program that sets you up for excellence. It is flexible for everyone, featuring morning and evening classes. The 7-month intensive JAMB coaching program is scheduled to start on October 2025. You can join us today at number 38 Ajegule Street, right beside Freddy K, Ilaramokin, Ondo State. You can also call or WhatsApp this number 0703 671 06
0638 0703 671 0638. Success starts with the right preparation and your journey begins here. Balsam College, raising champions for tomorrow. òun náà ni ẹ̀yin náà ti gbọ́ yẹn láti ilé ẹ̀kọ́ Balsam College. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bóyá ẹ̀yin ò gbọ́ dáadáa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 07036710638. ẹ gbọ́ dáadáa o, 07036700138. ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ ohun tó bá jẹ mọ́ wíwọ ilé ẹ̀kọ́ gíga fásitì, ẹ bá wọn sọ. mo sì mọ̀ wípé tọ̀dọ̀ yín náà yóò já sáyọ̀, yóò já sọpẹ́. ẹ wá jẹ́ kí n mú fídíò arábìnrin yẹn wá fún yín gẹ́gẹ́ bí mo ṣe ṣàdéhùn fún yín níbẹ̀rẹ̀ ètò. ọ̀yá ẹ já lọ. kábíyèsí ọba aládọjà Olubadan of Ibadan land, mo wọlé forí adé, mo respect yín gan. In fact, àwa púpọ̀ àwa ọmọ kóòtù òjíire a nífẹ̀ẹ́ sí yín gan, a respect yín torí mi tí gbọ́ anything nípa yín àtìgbà tẹ́lẹ̀ tí wà lórí oyè yẹn kan ò tí lè sọ pé nǹkan báyìí lè ṣe. But message tarí lánàá sà, mo tẹ̀ gbàgbọ́ pé àwọn BBC ń parọ́ mọ́ yín ni. Mo gbàgbọ́ pé àwọn BBC news wọ́n ń parọ́ ni, kò rí bẹ́ẹ̀ rárá, ẹ̀yin ò fẹ́nu yín sọ bẹ́ẹ̀ fún wọn. Wọ́n ní ẹ sọ wípé kí Trump má wá sí Nàìjíríà, wípé àti Kristẹni àti Muslim náà ń pa. Fine, kábíyèsí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe sọ ẹ̀ parọ́, ṣùgbọ́n ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀. Ó lè jẹ́ bẹ́yìn ṣe ro ibi tó kọjú sí yín lẹ́yìn ro sí, bọ̀ ṣe rí ibi tó kọjú sí àwa sà, àwa máa rò síbẹ̀, a dẹ̀ máa ṣàlàyé fún yín sà. Kábíyèsí, ǹjẹ́ ọjọ́ wo lẹ gbọ́ rí wípé àwọn ọmọ kóòtù òjíire a lọ sí Kano wá bẹ̀rẹ̀ sí ní lọ ń ṣe bandit? Àwọn ò mà kí ń ṣe bandit, a mà kí ń gbẹ̀mí ẹlẹ́mìí. Òótọ́ àwọn Boko Haram, àwọn bandits yẹn wọ́n lè máa pa Christian kó máa pa Muslim, but ìjọba wa ò ever complain. Ìjọba wa ò ever dúró síbì kan wípé nǹkan báyìí ló ń ṣe tí ò yẹ kó rí bẹ́ẹ̀, tí ò make sense. Ẹ wo Deborah, ṣé Muslim ni Deborah ni wọ́n sọ lókùúta pa ni, ò kì í ṣe bandit ló pa wọ́n, ló pa á. A ti rí so many people bẹ́ẹ̀ nínú ọdún ìsà, táti tó 4 sí 5 ní Kano State ní àwọn ilẹ̀ Haúsá tó jẹ́ pé wọ́n sọ wọ́n lókùúta pa ni tán bá ti sọ̀rọ̀ sí Muhammad. Ẹ mọ̀, wọ́n pa Muslim to Muslim àbí? Wọ́n ò jà torí ẹ̀sìn sà, wọ́n ń jà torí ilẹ̀ ní sà. Tàbádẹ̀ ní ká dákẹ́, tẹ́yìn bá sọ pé ẹ ti dàgbà, ẹ dẹ̀ dàgbà, ẹ dògbó, ẹ jẹ ju àwọn ará wájú lọ. Bọ̀ kò sí bẹ́yàn ṣe lè dàgbà náà, ọjọ́ kan á padà wàjà. Gbogbo àwọn ọmọ yín lè wà nílùú òyìnbó sà, ọjọ́ kan wọ́n á fẹ́ wá sílẹ̀ bàbá wọn. Táwọn báńdíìtì bá ti wá gba gbogbo ilẹ̀, ibo làwọn ọmọ yín fẹ́ wá sà? Oore ni Trump fẹ́ ṣe wá o. Àwọn kan sọ pé ibi ni ó fẹ́ wá lùtù wa. Àǹsọ tí ò bá lùtù wa tẹ́lẹ̀ nǹkan, ẹ̀ ń pariwo gold, ẹ̀ ń pariwo silver, ẹ̀ ń pariwo marble, ẹ̀ ń pariwo oil. Èwo lọ́mọ Nàìjíríà lè lọ kù gìrì sọ pé òun fẹ́ lọ mú bẹ̀. Ibi tán fi ń wa gold yẹn, ọmọ kóòtù òjíire mélòó ló lọ ń bá wọn wà ń bẹ̀? Ṣé báwọn àwọn Fúlàní náà ń gbà láti China? Wọ́n á kó àwọn China wá, àwọn China kó àwọn Fúlàní wá. Ó ti lọ́wọ́ kọ̀ọ̀kan nù náà. Ṣé àwọn Fúlàní rí gold rí ni? Ṣé wọ́n mọ̀ kó tán pè ní gold? Tí Trump bá fẹ́ dé tó bá fẹ́ kó gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kó kúkú kó gbogbo ẹ̀ lọ. Òṣàbò lè gbè mí, ṣe mí bó ṣe bá mi. A ti dẹrù wọn tẹ́lẹ̀ already. Ẹ̀sà, ẹrú wọn la jẹ́ already. Àwa ọmọ aláṣọ tá ń wà kísà, àwa ọmọ ẹlẹ́ran tá ń jẹ egún, kí wá láǹfààní? Èmi ò ráǹfààní kankan bẹ́ẹ̀ sà, kò sí àǹfààní kankan
nǹkan tó wà ń bẹ̀ kò sí nǹkan kan tó ń bọ̀ tán fẹ́ wá kó nǹkan kí ìpè bá àwù tán fẹ́ wá kó ẹ jẹ́ kó máa kó lọ yeah better tí nǹkan ò bá dàrú kì í látúnṣe tí nǹkan ò bá rú ojú kì í lọ́nà wọ́n ní tẹ̀gùn bá ti gún ni tó bá ti débi ó ṣetán àti yọ ni. mo gbàgbọ́ pé bí àwọn Trump ṣe ń bọ̀ kì í ṣe pé Trump ṣe ń pé ọ̀rọ̀ tí Trump sọ ní last week pé òun bọ̀ ní Nàìjíríà pé ó ṣe ẹ̀rọ mo gbàgbọ́ pé ó ti parí gbogbo iṣẹ́ ó ti survey gbogbo ibi tó fẹ́ survey ó ti máàpù gbogbo ibi tó ń lọ kó tó bọ́ síta wá sọ̀rọ̀ any fucking time ló lè dé tó bá lè ti dé ó káàbọ̀ kí láǹfààní Nàìjíríà tá wà ọmọ adé tó ń ṣe bí ẹrú àwọn Fúlàní ló jọba lé wa lórí àtìgbà tó ti ń pa Christian pa Muslim president wa mélòó ló ti bọ́ síta wá sọ̀rọ̀ ó tẹ́ wọn lọ́rùn torí kò sáwọn ọmọ wọn bẹ̀ but àwọn èèyàn tó bá kàn láàmọ̀ nǹkan tó kàn ń ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ òtún òjíire sà ṣé nǹkan tó yẹ kó máa lọ déédéé nìyẹn ọjọ́ wo la fẹ́ lọ síwájú ẹ jọ̀ọ́ mo fi Olódùmarè bẹ̀ yín ni ẹ má tiẹ̀ ever torí ẹ ti sọ tẹ́lẹ̀ pé ẹ ní dá sí political affairs at all ẹ má tiẹ̀ ever sọ̀rọ̀ nípa anything political affairs ipò ọba nípò tí a dẹ̀ mọ̀ wípé téèyàn bá wà nípò ọba kó lè dá ló lè ṣe àmọ́ àwọn ọba kan tó jẹ́ pé ẹrú Saudi ni wọ́n àmọ́ àwọn ọba kan tó jẹ́ pé nǹkan tó fẹ́ jẹ ò jẹ́ kán gbọ́n wọn ní làákàyè àmọ́ àwọn ọba kan tó jẹ́ pé Fúlàní ti gba gbogbo ìlú wọn torí wọ́n fẹ́ Fúlàní bọ̀tà wa ò fẹ́ kí tiyín rí bẹ́ẹ̀ Olódùmarè tó dá ẹ̀mí yín sí fún wa láti ìgbà tí ẹ ti wà ní kékeré tẹ́ ṣe senate tẹ́ ṣe governor tẹ́ tún padà wá jọba á bá wa dá ẹ̀mí yín sí ẹ jọ̀ọ́ ẹ má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ kí Trump máa bọ̀ o bó bá fẹ́ kó gbogbo wa lọ lẹ́rú ẹ jẹ́ kó kó wa torí mọ̀kànmọ̀kàn ló yẹ kàn ẹ wo bí àwọn bandit ṣe ń pààyàn lọ lọ́tún wọ́n ń pààyàn lọ lọ́sì wọ́n ń pààyàn lọ lókè wọ́n ń pààyàn lọ nísàlẹ̀ kò sí peace kò sówó kò sóúnjẹ kò sí fọkànbalẹ̀ kò sí pé bóyá a lè rìn freely ìgbà táwa wà kékeré a lè rìn láǹgò kan òru kò sẹ́ni tó máa challenge wa kò sí gbọ́mọgbọ́mọ tó fẹ́ gbé wa a lè lọ sóko a ṣe lè má lọ sóko láǹgò 10 alẹ́ tó jẹ́ pé ó lè tó ko 2 hours 2.5 hours a máa ṣeré débẹ̀ ni à ń jí lọ sóko láǹgò 3 aago 4 tá a bá fẹ́ lọ já rice kò sẹ́ni tó máa bi wá lọ́wọ́ wò pé ibo là ń lọ ń bẹ̀ yẹn àfàwọn bàbá wa tá a bá pàdé táǹkì tó ń kí wa kò sí pé òun wẹ̀yìn ẹ̀rú ń báyìí má jẹ́ kán gbé ẹ lọ má jẹ́ kán gérí ẹ lọ it's too much. ó ti pọ̀ jù ẹ jọ̀ọ́ ẹ sà ẹ má bá wa dá sí ẹ ṣe bí bàbá wa onírìṣà ẹ rí pé wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ kì í ṣe pé wọ́n gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ because wọ́n ní ẹ̀jẹ̀ ọmọlúwàbí lára pé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà tẹ́ sọ̀rọ̀ yìí kó má dàbẹ́ ní pé ẹ fẹ́ sọ̀rọ̀ nítorí ẹ̀yin náà ń ṣeré èèyàn bẹ́ẹ̀ sà ẹ má tiẹ̀ dá sí rárá sà tí Trump bá ti di ẹjẹ́ kó máa bọ̀ èèyàn kan lolódùmarè máa rán síyàn bóyá ibi tí Olódùmarè fẹ́ gbà rányàn sí wa nìyẹn a lè sọ bóyá ibi tó Olódùmarè fẹ́ gbà bá wa yanjú ọ̀rọ̀ Nàìjíríà kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ a lè sọ sà ẹ má jẹ́ ká fọwọ́ ara wa lé olóore wa dànù mo tẹ̀ ṣe gbọ́ nípa ọ̀rọ̀ Trump wọ́n ní nǹkan tó bá ti determination ẹ̀ ó máa ṣe ni àwa gan bá ń fi ṣàdúrà kó ṣe à ń ṣèwúre láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí láǹfààní
oúnjẹ ta ní sílé tá a lè fọwọ́ kàn tẹ́bí dẹ̀ ń pa wá aṣọ tá a ní sílé tá a lè wọ̀ tẹ́yàn wà kísà ẹ jọ̀ọ́ ẹ má dá sí sà ẹ má tiẹ̀ dá sí rárá ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti ń ṣe ìjọba yẹn kẹ́yìn tó gorí oyè ọba ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ìgbà ayé ìgbà tí yín gbogbo ìkan rọrùn tẹ̀dẹ̀ sí ń pariwo kó le ẹ wá wáyé ìgbà tí wà báyìí tó le bí eléyìí kí la fẹ́ filẹ̀ fáwọn ọmọ ẹ jẹ́ kó kúkú dàrú tó bá fẹ́ dàrú ẹ jẹ́ kó túká tó bá fẹ́ túká ẹ jẹ́ kó bàjẹ́ tó bá fẹ́ bàjẹ́ sà